ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí orí ìkànnì mi lọ́jọ́ tòní Adéláyọ̀ lórúkọ mi. wọ́n ní Adéláyọ̀ já lọ respect bàbá 41 days fìdá oníjẹ̀bù a máa tètè dé bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí ni a rí i pé ṣèṣe pàwọ́ gan la bá wọn ta tẹ́ǹtì báyìí ṣùgbọ́n àwàkọ́ àbáwọn èèyàn bẹ̀ wọn kàn ti bẹ̀rẹ̀ nǹkan tí a lọ fún ni. Aago 10 náà pé ṣùgbọ́n àwọn adébẹ̀ ní bíi aago 11 kò ìpẹ́ tá a débẹ̀ náà ni ẹ wo àwọn ẹbí mi náà tá a jọ dé níbí báyìí ẹ wo ọ̀rẹ́ ọ̀nkú mi grandma mi nìyẹn wọ́n ti sáré ṣe sọfẹ́ ní àníṣẹ́nsìn wọ́n ra yé àwọn ológun bá ní ẹ kọ́kọ́ jàkàrà náà o the Ìjẹ̀bú way of doing things àkàrà àti bread ìyẹn náà kọ́kọ́ fi pàdé wa èmi nìyẹn náà ó kú jàkàrà ó kú dùn ó ṣe rí ó dùn wọ́n try gan-an ni mi ì jẹ àkàrà olóró rí níbi òkú bá tún padà síta pé ẹ wò làwọn kan bá dé ṣẹ́rí wọ́n ṣe ya gbádá dé àwọn dádì wà nìyẹn ẹ káàbọ̀ ṣọ́kọ̀ òjèpọ̀ àwọn grandma nìyẹn àwọn set of mommy ẹ̀rí wọ́n bá wọn wé gèlè the most ṣẹ́rí fan yẹn bó ṣe ń fan ẹ wò ìyá mi náà ẹ wò ìyá mi ẹ̀yin náà ẹgbọ́n wá. sálámà tí mo sáyìí tí ìwọ mi ò rí tán padà súnà lèmi ṣe ọ̀ràn yẹn wọ́n ní ọ̀dà padà ẹni tí ọba sì dá súnà padà tí ọ̀gbọ̀ràn yẹn ọba dá kìámà ń gbàgbèsè lọ́ọ̀rẹ́. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. If you are still busy that you are doing something beyond this salama, make sure you answer the third one. Asalaamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ẹni tí ó ní wá ẹjẹ́ àfọ̀gbọ́ fún ká gbé Allahu Akbar. Tó bá máa bẹ̀rẹ̀ tó ní ẹni ẹ̀ tó ní nǹkan kan mí ní end of your comfort. Sọ pé Allahu Akbar. Ìjókòó yìí lámì púpọ̀ ju kò sọ́ọ̀tì bí. Akíbarú kẹ́bíra. Àṣẹ́mọ́sù tẹ̀jìrì alámàdá wálé ìlú yẹmọdí mahanaha wálé màódù yẹtìgá alálìbíha lẹ́kọ̀ọ́ lẹ́yọ ilé màtàdàbà Allahu akíbarú akíbarú kẹ́bíra. Allahu Due to the time factors, we glorify the Almighty Allah in the manifest that this the initial of the sitting and the inner and the bar should be successful. Ìbẹ̀rẹ̀ ìjókòó àtàrin ẹ̀kọ́ ìjọ yọrí sí dáadáa fún wa. Iṣẹ́ àjà sọ pé first 41 days without máa lọ ní láti ìgbà tí mo ti tójú bọ́ tí mo ti gbọ́n ni mo bá rí i pé wọ́n ń pe àwọn ọmọ olókùn lẹ́yọ kọ̀ọ̀kan ló ń sọ pé iye báyìí náà gbọ́dọ̀ dà ṣé wá rí wọ́n gbọ́dọ̀ dá iye yẹn pé o wọ́n á bẹ̀rẹ̀ sọ 50,000 o ó yá èèyàn báyìí ti mú 2,000 wá èèyàn báyìí ti mú 3,000 wá ó kú kí tówó yẹn fi pé lọ́mọ olókùn yẹn á tó lọ jókòó wọ́n ní wọ́n fi ń yẹ ẹni tí ó ṣàìsàn wọ́n fi yẹ sí ni a fi ń ra ọ̀run rere fún wọn then iye àwọn ọmọ yẹn náà ni pé wọ́n lè ṣe báyìí fún bàbá wọn tí ó ti ṣaláìsí. aláyé máa bá ń kélé yìí o ó di 10,500 ó di 11,000 ó ti ju bẹ́ẹ̀ lọ wọ́n fi mí lórí sọ́ọ̀tò ó di 12,000 ó di 14,000 naira 14,000 naira Allahu Akbar ó di 15,500 ó di 17,500 17,500 ó di 18,000 ló wà ń bẹ̀ 9,000 ó jẹ́ yòó 27,500 ó jẹ́ 28 ó jẹ́ 29 29,500 29,500 29,700 naira 29,700 alájẹ mi gan tọ́jú ẹ̀rọ pé bàjẹ́ mọ̀ ń lọ 29,500 naira alájà ògèní ẹ̀rọ àpapọ̀ pé 30 tó yà lóra Muhammad aláàtọ̀ dókítà ògèní fún mi ó di 30,500 mama mi lákòókò ipò ní sàláfíà ẹ̀ wọlé ànábì ó di 32,500 ọwọ́ di. lọ́rọ̀ kan owó pé o
nígbà tí owó tó pé ni ọmọ á tó lọ jókòó bí ìgbà ó tẹ̀ tí wàá rẹ̀ mí ṣùgbọ́n mo gbádùn pàtí yàn ká má parọ́ ká má jalè ẹ wo ọgbà má làdè mo pé àṣẹ ní ọ̀sán àlè tọwọ́ bọ̀ mo ṣàjẹ́ àṣọ Ìbàdàn gẹ́là yam èmi ṣáà ti bá yín clear plate o ẹ ti rí abọ́ ti tán. bẹ́ẹ̀ ni souvenir lọ lóríṣiríṣi ṣé ti rí praying mat nìyẹn face towel ọṣẹ àwọn kan tí ẹ gbà ẹ̀rí tó wẹ̀ báyìí lèmi gbà torí mi lè gba mat wáìnì gan mo gbà náà ṣé ti rí abọ́ tún wà ń bẹ gbogbo kò sẹ́ni tó máa débẹ̀ tó máa ní mi mú kan lọlé èmi kẹ̀ ìjẹ̀bùṣẹ́ rọ́kọ̀ mi ó ti jẹun tán ó ti jẹ round 1 round 2. So it is generally a good day. Subscribe, like, share my channel and come back for more. I am that Yoruba girl. Ọmọ Yorùbá ni mí.